nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé dúníyàn kàkà kí n bí ẹgbàá ọ̀bùn máa kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá máa ro fi yan aráyé lójú máa ro mú gbéraga o ṣé ọ̀kan ṣoṣo àràbà ó sàn ju ẹgbàá ọ̀ṣunṣun ọmọ tó jáfáfá kan ṣoṣo ó sàn ju ẹgbàá arúgún ọmọ lọ o àkúkú bí ṣànṣẹ́ ràdàràdà ọmọ wa ò ní pa wá o Riliwanu ló pa bàbá ẹ̀ nìbàdàn kí ló mú ṣe ẹgbọ́ lẹ́nu ọ̀dájú ọmọ. Riliwanu Adéwálé mi jẹ́. Riliwanu Adéwálé ọmọ ìlú wo ni? Ọmọ Ìbàdàn ni mí. Ọmọ Ìbàdàn ni ẹ́? Bẹ́ẹ̀ni. Ní àdúgbò wọn Ìbàdàn? Ní Ìyànà church. Ìyànà church àbí? Sáwò. Ní? Ní Ìyànà church. Ní Ìyànà church. Ìlú wo ló ń gbé tẹ́lẹ̀ kó tó di pé ó dé Ìbàdàn? Ọ̀ṣọ́kọ̀ ni mo ń gbé ní ọ̀dọ̀ àwọn òbí mi. Lọ́dọ̀ àwọn òbí ẹ̀? Bẹ́ẹ̀ni kó tó di pé mo kó mi bẹ̀ wá wá sí Ìbàdàn wá kọ́ iṣẹ́. Ládùúgbò wo ní Ọ̀ṣọ́kọ̀? Òkè Odò ní àdúgbò wa ní Ọ̀ṣọ́kọ̀ yẹn. Ládùúgbò yín lọ́ṣọ̀kọ̀? Òkè Odò níbẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé ó padà dé? Níbi àìrí jẹ ibi gangan báyẹn ni mo fi wò pé mo fi gbà lérò pé bóyá tí máa gbé gbọ̀nà yẹn pé bóyá yóò yà. Ìwọ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí? Ọmọ 20 ọdún ni mí. Ọmọ 20 years? Bẹ́ẹ̀ni. Ní ẹ lọ́dún yìí báyìí? Ní mi lọ́dún yìí. Ó lágbára. Kí ni tó wá rí tó fi jẹ́ pé ìjọ́ tó pa wọ́n yẹn kí ni àwọn nǹkan tó lò tó fi pa wọ́n? Nǹkan tí mo lò ní okùn àti ọ̀bẹ tí mo fi rẹ́. Tó fi rẹ́ wọn. Kí ló rẹ́ lára wọn jọ yẹn? Okùn àti ẹkùn ni mo rẹ́. Ta ló lọ fún? Babaláwo tí wọ́n sì rẹ́. Tí wọ́n fẹ́ ṣiṣẹ́ fún ẹ? Ìjẹ́ wọ́n ṣe iṣẹ́ oògùn owó yẹn fún ẹ? Ìgbà tí mo fún wọn wọ́n ní kí n padà wá gbà ni. Ìgbà tí mo sì padà lọ gbà. Ṣó o padà lọ? Mo padà lọ gbà. Kí ló lọ gbà ń bẹ̀ ń jọ yẹn? Ọṣẹ ni wọ́n gbé fún mi. Ọṣẹ? Ọṣẹ ni wọ́n gbé fún mi. Ọṣẹ lásán? Ọṣẹ. Wọ́n pé kó lọ máa wẹ̀? Bẹ́ẹ̀ni. Táìmù wọn ló máa wẹ̀? Òru. Bí ọwọ́ aago kan. Bí ọwọ́ aago kan. Nígbà tó wá wẹ ọṣẹ yìí kí ni àwọn àpẹẹrẹ tó rí àti pé ṣé o ti lówó báyìí? Bí mo ṣe rí nípa àwọn nǹkan tí mo rí lẹ́yìn ìgbà yẹn tí àwọn àmì ara sọ mí gbọ̀ngbọ̀n gbòròrò àmì ara sọ mí. Nígbà mi ara sọ yẹn ìjẹ́ owó dé? Mo wá rí pé bí owó ń balẹ̀ síbì kan àwọn ibi tó wà yẹn gangan tó ń balẹ̀ sí yẹn gangan ní ìtì mọ̀ wọ́n sì sọ pé màá padà mọ́ bẹ̀. Wọ́n ló padà mọ́ bẹ̀. Ní padà mọ́ bẹ̀. Àmọ́ nígbà tí owó kan dé ọwọ́ tiẹ̀ àwọn owó wo èló ni àwọn owó tó dé ọwọ́ ẹ̀ létà? Àwọn change bíi 50,000. 50,000. 100,000. 100,000. àwọn owó bàbá náà ni. Kí ló fa àwọn owó yẹn ṣe nígbà yẹn? A ná fún ọ̀rẹ́ a sì fi jẹun sí gbogbo ẹ̀. Ẹ fi jẹun. Ǹjẹ́ o ná fáwọn àbúrò rẹ àwọn? Ìyẹn náà ni mo ń sọ a fi gbéra wa ká fi jẹun díẹ̀. Ẹ fi gbéra yẹn. pé owó change yẹn lọ. Kó tó di pé change yẹn tún lọ. Nísìnyí báyìí kò sówó kankan lọ́wọ́ ẹ mọ́ báyìí? Kò sówó. Kò sówó? Kí ni àmọ̀ràn tó lè fún àwọn ará yòókù ẹ̀ tí wọ́n ń sáré kiri lọ́mọ 20 ọdún báyìí àbí jù bẹ́ẹ̀ lọ? Mo gbà wọ́n lámọ̀ràn ká má wo ìwà tèmi bẹ́ẹ̀ mi ṣe ká má wò ká má fi wo ìwà tiwọn torí ọ̀tọ̀ọ̀tọ̀ ìlà wáyé bá a ṣe wáyé nǹkan la máa sì rí. Mo gbà wọ́n nímọ̀ràn pé kán dúró de àkókò tiwọn. Kí wọ́n dúró de àkókò tiwọn. Tọ́lọ́run bá pé wọ́n ó lówó wọ́n sì wá yóò sì padà lówó náà ni. Tó túmọ̀ sí pé o ti fọwọ́ ara rẹ pa bàbá rẹ báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ni. Kí lo rò páwọn ọmọ tiẹ̀ náà lè ṣe fún ẹ tó bá padà bímọ lọ́la? Ìgbà tí mo ti ṣe bẹ́ẹ̀ wọ́n sì sọ pé téèyàn bá ṣe pé lèyìn ó gbà téèyàn bá ṣe fún bàbá èèyàn